Màá dá ẹgbẹ́ APC padà síjọba Ọ̀ṣun nínú ìdìbò ọdún 2026, Oyetola ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórí omi lórílẹ̀‐èdè yìí, Alhaji Adégbóyèga Oyetola ti sọ pé òun ti ń gbáradì báyìí lórí bí àṣẹ ìṣèjọba yóò ṣe padà sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà náà tó fìdí rẹmi láti ọwọ́ ojúgbà rẹ̀, Gómìnà Adémọ́lá Adélékè, nínú ìdìbò gómìnà ọdún 2022 ṣàlàyé pé ohun tí ẹgbẹ́ náà nílò báyìí ní ìṣọ̀kan láti lè rí dájú pé àṣẹ ìṣèjọba padà sínú ẹgbẹ́ náà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìfilọ́lẹ̀ àti gbígba àmì ẹ̀yẹ tó wáyé nílùú Òṣogbo lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́, eléyìí tí Iron Ladies Group, ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ òṣèlú APC ṣagbátẹrù rẹ̀, ní Oyetola ti sọ̀rọ̀ yìí tí ó sì pè fún àtìlẹ́yìn fún ààrẹ Tinubu. Oyetola, ẹni tí Richard Tinubu ṣojú fún, sọ pé òun yóò mú ipò adarí rere bá ẹgbẹ́ òṣèlú APC àti ṣíṣe iṣẹ́ kárakára láti rí dájú pé àṣẹ ìṣèjọba padà wọnú ẹgbẹ́ náà. Ó wáá rọ tòlórí tẹlẹ́mù láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ APC àti fún ààrẹ Tinubu kí gbogbo ètò ọlọ́kan-ò-jọ̀kan tó ní fún orílẹ̀-èdè yìí lè yọrí sí rere.